Africa Content TV. Aláàjì wa Muslim MC Olúọmọ wọn ní kí n kẹ́kùn kí n bá wọn dá apàṣẹ gbogbo ìjàfó ìwà gbúdọ̀ apàṣẹ gbogbo ìbàfò kò sì gbádùn gíláàsì tó lóyún ẹni pé gíláàsì rẹ̀ wọ́n náà fò. ìwà gbúdọ̀ lóògùn bọ̀ ikú ìdílówó ìwà gbúdọ̀ ìdílówó Matthew ìwà gbúdọ̀ lóògùn kọ̀. ẹ máa ń ṣe àmì ìnàlẹ́ kan náà kí n gbọ́. Àmín. Gbogbo àwọn dáwà ń bí báyìí ajiwa lẹ́kan bísímìláì lórí ni ó fẹ́ràn mi gan ọ̀dà ọ̀hún ká já ayé kìtì. ìwà gbúdọ̀ lóògùn kọ̀ ikú ẹjọ́ ìwà gbúdọ̀ lóògùn kọ̀. gbogbo ẹni tí ń bá ń bẹ lọ́hùn tí àníyàn tí ń fi ń bẹ lọ́hùn bá ti dàpọ̀ ìbẹ lọ́hùn tí ń bẹ lọ́hùn yóò pẹ́ lẹ́yìn ìbẹ lọ́wọ́ lọ́wọ́ rí dá lọ́hùn. ينال المجد ما سعى المراد. òun fa yá Allah ìwọ nínú rẹ sí dọ̀tí لا ينال المجد àbọ̀ ń ṣe lórúkọ Jésù ìwọ nínú rẹ dọ̀tí لا ينال المجد. gbogbo ìbẹ́lọ́hùn tó o bá lè bẹ́lọ́hùn pẹ̀lú ahọ́n ẹ̀ tó bá ti tako tí ń bẹ lọ́kàn ẹ̀ ọ̀pẹ nínú yàrá yìí. لا ينال المجد ما سعى المراد. bàbá wa sáwọ̀ wọ́n rí ọmọ ọlọ́mọ bàbá wa sáwọ̀ wọ́n tọ́jú ọmọ ọlọ́mọ wọ́n wá fa àwọn ọmọ tí wọ́n lè fọ́lọ́hùn. ọlọ́dún ìkíta. ìfọ̀mọ̀ wọn lẹ̀ fọ́lọ́hùn bàbá tí wọ́n wá fọ̀mọ̀ wọn lẹ̀ ọlọ́run ní máa bá ní mójútó ẹrù tèèyàn. خيار الناس ìyá wa lọ́jọ́ bóyì خيار الناس. lọ́tún dàbí pé ìyá lọ́jọ́ kó pẹ̀lú wálé ìgbẹ́ dàbí pé wálé tó fẹ́ fi rí ìsọ́ ọ̀yà ẹ̀. خيار الناس من àlùbáríkà ní ń jẹ́ bẹ́ẹ̀. مبلغ قومي. ìyá mi ti dàgbà dọ́jọ́ orí rẹ̀ lọ tí ń bá ń bọ̀ gbogbo ẹ̀yọ́ máa wá tó sí. يرون irú bí dẹ́ ti jáde dẹ́ ti wọlé òní wọ́n ti palẹ̀ mọ́ gbogbo àgbàkẹ́ tó dé ẹ̀. يرون مكارم الأخلاق دابا. ẹ bá yí ọkọ jẹ́ يرون مكارم الأخلاق. ẹ dá yí ọkọ rú. يرون مكارم الأخلاق. obìnrin ìyàwó tó bá bá yí ọkọ ìjẹ́ tó dá yí ọkọ rẹ̀ rú kò ní rí dùnú ìṣẹ́jú kan lára ọmọ rẹ̀ láyé. يرون مكارم الأخلاق دابا. ẹ wò bọ́lá ti ń sojú bàbá خيار الناس kìí sẹ́yìn bàbá ni o ojú bàbá ni o. خيار الناس. ojú ẹlòmíì ti dàrú lójú ojú rẹ̀ òun náà ti mọ̀ kó wọn ò ní lẹ́yìn lójoojú ńdòkúndàkúdà. خيار الناس من مبلغ قومي. ìyá wa ẹ̀yin lọ lọ́pẹ́ púpọ̀ lónìí يرون ọpẹ́ yín ò sì ní bí ìbànújẹ́. مكارم الأخلاق ẹni báwọn èèyàn sami ìdùnnú yóò ní dẹ́kun ẹ bá ń sami fún ìyá wa dáadáa. bàbá àgbà sáà wọ́n wá fẹ́ràn mi púpọ̀ bàbá ọ̀fẹ́ràn mi púpọ̀. لخالقه ìfẹ́ yẹn pọ̀ gan-an. لخالقه ìfẹ́ tí bàbá wa ní sí mi àwọn ọmọ náà wá ní sí mi púpọ̀. لخالقه ومخلوقه ربا. tẹ́ bá rí ayé ẹni tí ò ní túmọ̀ tí ń dààmú látàárọ̀
títí dalẹ́ táyé rẹ̀ ò ní túmọ̀ ẹ kíyèsí ìwà wọlé wù láàárọ̀ kó tó ń dọ̀ sí. kò sẹ́ni tí ń bẹ tádánwó ilé kan. má fọkàn balẹ̀ fún ìdẹ̀ra ọlọ́run báyẹn. Trust nobody. Ọ̀gá kẹ̀pẹ́, bàbá kẹ̀pẹ́, kẹ̀pẹ́ lẹ́nu, kẹ̀kúlì kúlì. Àgùntàn kẹ́ríye àti àwọn màlúù àti ẹyẹ àwọn àgbò yẹn wọ́n wúlò jọmọ èèyàn tí ń bẹ lára èèyàn mí lọ́jọ́ mi. Ajá kẹ́ríye ó wúlò ju ọmọ ẹlòmíì lọ tí ń bẹ lọ́dọ̀ rẹ. Bàbá wa sọ̀rọ̀ wọ́n bìire wọ́n rúre lẹ́yìn lójú wọn fi ń rí bí ti rí. Ajiwa àdìgbò ọba lóbì. Kání ń bá àdìgbò sọ̀rọ̀ kẹ́. Àdìgbò ọba mọ́bì olórí rẹ̀ lónìí. Ọlọ́run tí ò bímọ tó bí ẹ̀san. Gbogbo nǹkan ọlọ́run lè bùn ẹ́, ọlọ́run ò lè bùn wá lẹ́san. Dálọ́ bá lọ, àbọ̀ àbọ̀. Ajiwa àdìgbò ọba lórí. Owó àdúrà tí bàbá wa ọba mọ́bì fún bàbá wa sáà. Wọ́n mú owó yẹn wá pọ̀. Wọ́n tún wá gbé owó ńláńlá wá wípé ìyá wa owó àdúrà tí wọ́n náà tó lè. Ọlọ́wọ́ òbí máa sọ máa dá wá sí ìbí ìsọ ìlú sọ ní ọkọ̀ ọmọ pé wọ́n jìnà sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́. Ẹ̀wà jẹ́ ìlú kọ̀ọ̀kan yára sí ẹ̀. Ẹ̀wà jẹ́ ìlú kọ̀ọ̀kan yára sí ẹ̀. Ààrẹ tó wọ́n lárúkọ̀. Bẹ́ẹ̀ ni bó ti ṣe bàtà mi bàtẹ́ sí. Ibi àdúrà ló kù. Ẹ dákun, ẹ já tẹ́wọ́ wa báyìí. Àwọn kan bẹ wọ́n fẹ́ ká ṣubú. Àwọn kan bẹ wọ́n fẹ́ ká dẹni àná. Ọlọ́run tí ègbéyàn ṣubú tí kìí sì sọ ní dẹni àná lójijì tí ń bá bẹ lókè. Ẹnìkan tó lè ní kéèyàn dẹni àná sí. Ọmọ ìbádàna ọba náà kò sófà wúrà. Ẹ bá ń ṣe la ilaha illallah. Àtàwọn mùsùlùmí ọkùnrin àyè. Àdìgbò ọba mọ́bì, Ájí Muhammad Saheed. Wọ́n ò ní àdúrà kan láyé àfàdúrà bàbá wa sáwọ̀. Ẹ̀wọ̀n ọmọlẹ́yìn dáadáa, gbogbo ọmọlẹ́yìn tí ń bá ń gbẹ́ kótó fún ọ̀gá rẹ̀. Ẹ sọ fún kó pé bó bá ti wù ú, òun náà ni wọ́n padà kó sílẹ̀ àtọ̀wọ̀n àtọ̀wọ̀n. Àdìgbò ọba mọ́bì ò ṣe bẹ́ẹ̀. Gbogbo tí Ájíwa Àdìgbò tí wọ́n bá ní láyé wọn fún bàbá wa Sáwọ́ ni. Kí wá sí bàbá Sáwọ́ nìkan? Ó ní àtàwọn ọmọ bá ń ṣàdúrà fún wáyé. Ẹ bá ń ṣàdúrà fún Léwùmí. Ẹ ṣàdúrà fún Yá. Ẹ ṣàdúrà fún Ìyá Ọba.
ìyá ọba lójú òbó yìí. Fọ̀dámútà wà láàbí. Ẹni tí wọ́n ń ṣerú yẹn tí yóò ṣubú láyé. Àlá ábìrin sì ní àmàlà. Kò lè ṣubú. Àfẹ́lẹ́ sì ní àmàlà. Ẹ bá ṣe láìláìláìláì tí mo fẹ́ ká ṣe méje ni. Gbogbo ẹni ó bá rí tiẹ̀ wí tó bá pé oore rẹ̀ ó máa pé látò. Àmín. Àkọ́kọ́ bá kọ́kọ́ wí ni mo fẹ́ kẹ́ wí dábẹ́ pé la ilaha illallah. La ilaha illallah. Ó dé níta wí. Ẹlòmíì sì ṣe tán mí títí di sí ni. Ọlọ́mọ ṣe wá ẹni tí ó máa jẹun kí o dé. Àmín. Bẹ́ẹ̀ bá lè jẹun púpọ̀ jù lóde, tó máa jẹun náà ní kò rí nìkan rẹ̀ sí. Ìjọba tó ń ṣàdúrà, àwọn jẹun òtún ẹ̀rọ àgbà. Ìlà àti lọ́lọ́. Ìpìlẹ̀ ọláyà ti jẹun náà ti jẹun. Wọ́n bá ta yín ni. Yemeni. Àwọn ọmọ bàjẹ́ kan. Ẹgbẹ́ la ilaha illallah. La ilaha illallah. Ó di méjì. Ó di méjì. Ẹ dákun ẹni wọ́n kọ́ ti tán fún èèyàn ló ń bẹ̀ bí sọlọ́. Gbogbo ìṣòro kẹ́ni kọ̀ọ̀kan wá gbé ní àyè lónìí. Ọlọ́run ló gbé ohun gbàgbé fún wa. Àmín. La ilaha illallah. La ilaha illallah. Tani máa gbé yẹn ṣubú? Allah. Tani kì í gbé yẹn ṣubú? Allah. Ọlọ́run bàbá wa sáò ó di mẹ́ta tá a rí báyìí. Di mẹ́ta. Ájíwá àdìgún ọba mọ́bì wọ́n lè bá ṣàdúrà fún bàbá pọ́pọ̀ kọ́lọ́mọdé bàbá wa padà sí i. Àmín. Ẹ̀mí gígùn àtàlàáfíà àti fọkànbalẹ̀ àti fàyàbalẹ̀ kó lè máa wá pọ̀ sí i fún bàbá wa sáò àtọmọ ọmọ àti gbogbo wa náà ti yá ọba ọlọ́run kó sí bẹ́ẹ̀ fún wa. La ilaha illallah. La ilaha illallah. Okùn mélòó? Okùn mélòó? Okùn mẹ́ta. Ṣé o Musa? Ó sì pẹ̀lú ní àyè. Ọlọ́run kò yín lẹ́mìí mẹ́ta tèmi kù ẹlòmíì kú mẹ́rin. Mẹ́ta ló kù. Àpapọ̀ ti mẹ́ta náà nù ni. Àbá yóò sí yàrá. Ọlọ́run wá pẹ̀lú yín. Okùn mẹ́ta. Mẹ́ta. Bàbá wa sáò ò ní máa sàárẹ̀ àwọn ọmọ. Àmín. Ẹ sàmì dáadáa. Àmín. Bàbá wa sáò wọn ò ní bu ìyẹ̀pẹ̀ burúkú sí wọn lọ́wọ́ wọ́n dà lóyìn lórí. Àmín ya Allah. Nínú ẹ̀kọ́ tí mo rí lára ọba mọ́bì ó ní ẹ sáfàdúrà mi lẹ̀. Bàbá ni ẹ máa ṣàdúrà fún àtàwọn ọmọ àtìyá ọba. Ọba ti nà taari kan sí yẹn gbogbo ìyókù tiẹ̀ náà ni. Ó jẹ́ ká burúkú òsì tí ìkànnà rẹ̀ tó dọ̀tí òun náà lọ́nà sí yà. Gbogbo ìyókù gbogbo òsì tiẹ̀ náà ni. Allah. Àtàwọn ọmọ ẹ ẹ̀rọ olóore síra yín. Ẹ àbára yẹ ọba mọ́bì ti ń dá báyìí. Àṣìyẹ wọn ọba mọ́bì. Allah. Ọjà sọ̀rọ̀ àwọn lóyà. Bọ́ọ̀ bá ti lóyà sọ́dà ẹ̀ ọ́ padà dọ̀yà tí wọ́n yà dé. Wọ́n yà ọ̀yà dé. Okùn mẹ́ta ẹgbẹ́ la ilaha illallah. La ilaha illallah. Yàrá ó wí la ilaha illallah ó tiẹ̀ lórí bọ́ dákẹ́lá tẹ̀gbẹ́ ni mo fẹ́ kí nǹkan máa bìzàbìzà kọ́dún ìjọ kalẹ̀. Àmín. Àwọn oore tọ́lọ́ máa ń ṣe fún yàn tí ọ̀tá máa ń lọ pé sókun fún ara rẹ̀ ní kọ́lọ́ ṣe fún wa. Àmín. Yóò dá ẹ̀fọ́ àkọ́jẹ́ nírówó ra kò nírówó wa má tó lọ bẹ̀ náà.
ogun méjì. méjì. Ọlọ́run ò ní já lulẹ̀. Àmín. Ọlọ́run ò ní já jẹlẹ̀. Àmín. Ẹ sàmì dáadáa. Àmín. Ẹgbẹ́ la ilaha illallah. La ilaha illallah. Ó kú ẹyọ kan fún ọba kan tó dá gbogbo nǹkan pẹ̀lú ìjẹ ọ̀kan. Allah. Ọba táyé ní máa sùn, ọba Ọlọ́run kì í sùn. Allah. La ta'khuzuhu sinatun wa la nawm. Allahu la ilaha illa huwa al-hayyul qayyum. La ta'khuzuhu sinatun wa la nawm. Lahu ma fi samawati wa ma fi al-ardi. Man dha alladhi yashfa'u indahu illa bi'idhnihi. يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. Sì mi tẹ́ǹtì yìí dáadáa. Oore Buhaya kọ́nà kó tó bá wa ṣe ní olè bàbá Sáwì. Àmín. Ilé ìpótá fẹ́ sí ọlọ́mọdé jóná. Àmín. Gbogbo dúkìá tèmi pẹ̀lú rẹ̀ ló lè jóná. Àmín. Ọmọ wa ò ní jóná. Àmín ya Allah. Àdìgbò bàbá mi. Aya wa ò ní jóná. Àmín. Dúkìá èmi pẹ̀lú rẹ̀ ò ní jóná. Àmín. Gbogbo ẹkún tá a ti sun sẹ́yìn ọlọ́mọdé ọ̀padà wá sí iwájú náà. Àmín. Àwọn èèyàn sàmì dáadáa o. Àmín ya Allah. Ìdí sókè lẹ́ẹ̀kan náà kẹ́ sọ pé la ilaha illallah. La ilaha illallah. Ẹ jẹ́ bọ́lẹ̀ ẹ pé amínà. Àmín. Ilé epo náà ń ṣí lónìí. Ilé epo náà ò ní jóná. Àmín. Aburú ò ní bá. Àmín. Owó tí wọ́n ń ná lórí rẹ̀ lọ́jọ́ wọ́n ta àtà púpọ̀ lórí ẹ̀. Àmín ya Wọ́n ta Allah. àtà jèrè lórí ẹ̀. Àmín ya Allah. Wọ́n ta àtà sọ́ọ̀tì níbẹ̀. Àmín ya Allah. Ẹni àbí rẹ̀ bá lókè jùlọ rẹ̀ ó tètè gbà. Gbogbo tẹ́lẹ̀ pẹ̀lú rẹ̀ náà dáwọ́lé tá a fẹ́ ṣe kí n dẹ̀ tì ọlọ́run o báwa yọ ẹ ti kó nù ayé rẹ̀. Àìríṣe, àìríje, àìríná, àìbẹ́gbẹ́gbẹ́ ọlọ́run o yọ kó nù àlámọ̀rí ayé wa. Àmín ya Allah. Ká máa ná kankan, ká tó máa rí kan. Ájú àdìgbò wa mọ́ mi. Ká ná kankan, ká tó máa rí kan. Ọlọ́run gbé jìnnà sí wa o. Àmín ya Allah. Àmín ya Allah. Ẹ ṣe àmínà. Àmín ya Allah. A kí bàbá prof láti Abuja, Professor Adépọ̀jù. Ẹ̀rọ bá ti wọlé pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹlòmí ò tí kò tí profẹ́ kankan. Kò profẹ́ kankan. Kò dìgírì ìdánwò kò tí ó profẹ́. Ó ti da gbogbo rẹ̀ láàmú. Allah. Professor gangan ló wọlé. Àwọn professor sì gbé báàgì rẹpẹtẹ lọ́wọ́. Ọ̀dọ̀gbọ́n báàgì kékeré lọ́kẹ́ torí pé professor rẹ̀ rè. Allah. Àgbákò làfà yìí. Allah. Mo lẹ ti rí mi. Mo kí yín púpọ̀. Ẹ kú dídé sáàrin wa. Alájíwá Àdìgún ọba mọ́bìnrin kì í ṣe special prayer fún Àjíwá Muslim. Olúlu ní ṣíṣe. Àmín. Àbúrò mi ṣe é. Àmín ya Allah. Àtẹ̀yìn àti gbogbo àwọn tí ń jẹ́ ẹ̀yìn. Àmín. Gbogbo tí ń jẹ́ rẹ̀ dùnú ọlọ́wọ́ bá fi lé bàbá rẹ̀. Gbogbo tí ń Àmín. jẹ́ rẹ̀ kó òjijì òní wọlé yé o. Àmín ya Allah. Bẹ́ẹ̀ni ọba sàmílò ní sunkún òjijì. Àmín ya Allah. Àtẹ̀yìn àti ikúdẹ̀tì.
aláàjì wọn lókè àti gbogbo ẹ̀yin ńláńlá tẹ wà ń bẹ̀ ẹ ṣe amínà. Amina ya Allah. gbogbo àdúrà tá a ṣe fún bàbá Sam ọba mọ́bí ti mú owó wá ìyá wa ti mú owó wá PTD Lopen Lagos zone wọ́n ti ṣe 250,000. Allahu Akbar. owó àdúrà ẹni ọba màgbàdúrà tá a ṣe fún bàbá Sáwọ òun náà fẹ́ wú ẹ̀ tóun náà fẹ́ ṣe dáadáa láyé ẹ máa bọ̀ wá ẹ wá tẹ̀wó ó sì tẹ̀wó ìdòkó ètí ẹ̀wù rẹ̀ ni wọ́n kó owó lórí gbangba báyìí àmọ́ ọba ló bí kọ̀ọ̀kẹ́ tó mọ́ wọn kí sáà máa kú. Ya ilahi fa'fu'anni. Alhaja Sekina Bukirai Qabilini. 50,000. Qad alimtu. Ya Roda. Billadhi. Qad alimni. Olúyọ̀lé bí ẹ̀ka. Irú bí èrò ni Olúyọ̀lé yìí tún ṣe báyìí. Turubi wa ma'asi. Díọ̀. Obìnrin máa fẹ́ràn díọ̀. Wọ́n máa dí owó sákàtì ẹ̀. Inna nafsi yaratni. Ṣé kò sẹ́ni tí ó mọ̀ wá tó bá ṣe àdúrà ká máa lọ? Afuka Allahumma anni. Ṣínà dàbí. خير شيء أتمنى Ìtẹ̀wó إنها لم ترض عني wá léwu mi bọ́sà dúró báyìí. خبزني Mo wá gbowó láyé ni wọ́n máa rẹjọ́ kí. خبزني Èmi ó gbowó tí mi ò kú. Eléyìí kú lójó. خبزني في رجائي Aláàjì wa Damsat Ajiwa Dàwó. ذكرني Ó yá. Kùránì ló dé kémi ọmọ lówó lọ́wọ́. Ọ̀ní àtọ̀ wọ́n ní pẹ́sẹ̀ntì wọn bẹ ń bí. Ògùn mọ́ bẹ̀dẹ̀. Òjò náà mọ́bọ̀ lóbi o. Olúyọ̀lé tó sọ́lúyọ̀lé yìí náà. Ìbálòlúyọ̀lé lẹ́yìn ó gbowó rí. Alhaji wa Damsa ló ti mọ́ wa. Tẹ́tí ni bí ọ̀gá ti dúró lẹ́gbẹ̀ẹ́ mi. Ọ̀gá ti dúró lẹ́gbẹ̀ẹ́ mi o. Àwọn ẹgbẹ́ tó máa wà successful. Ẹlòmí ọba tẹ̀tẹ̀kútẹ̀ ní olóhùn tí ó lè ti lọ pọ̀ sí lọ́bí tọ́tọ́. Ó ń ṣe ra ẹni. So doing life. MC. Solomon. Ẹnìkan ló lóun fẹ́ sọ́wọ́ sí mi ń jẹ́ orí. Lóun fẹ́ tẹ mítà fún mi, àṣẹ́kò tẹ mítà kankan. Àṣẹ́kò fẹ́ kó bá mi. Èyàn wà pẹ̀lú àwọn lókè ìṣòro ń já. Olúyọ̀lé club 2,000. Tí Aláàjì wa Alábísí tí wọ́n jẹ́ pírẹsidẹ́ntì wọn, èlò lẹ́fẹ́ fún wọn. 250,000 owó mọ̀ wá gbà. Ẹlòmí kọ́mẹ́ntì ní ọmọ kọ́mẹ́ntì erí ikú. Olórí ikú. Òfókó orin bí ẹlòmí. Kọ́mẹ́ntì tó bá wọ̀ ni ọmọ kọ́mẹ́ntì sí ìkíní wa. Àbíkọ́ kàwọ́ ló dí ẹmu wa kọ́ ọmọ sí tó bá wọ̀ láti máa kẹ́ bàbá tó bí ọ sáàmù òfò náà kékeré wọn náà kékeré bí wọ́n dà. Ó tọ́ta báyìí tán gbówó ní ẹ̀ ní ẹ̀ láti dàgbọ́ ẹ̀ máa tọ́ta. Ẹ máa pọ̀ bí ọba Obama
onítọ̀ ń bá pàdé ní ìjọ ló fẹ́ fún mi lọ́wọ́ ẹni tí wọ́n kọ́ lówó lónìí pọ̀ pẹ̀lú àpò wa máa ń bí sí ní wọn. Epo ló kọ́ wa bẹ̀rẹ̀ sí ní máa rówó láyé. Ọ̀yà ó sì bí ọ̀yà. Ọ̀yà gba 20,000 mẹ́. Ó kọ́ sọ̀rọ̀ ọkùn 1,000 ló bá máa mú wa ọ̀yà bá bá mú 20,000. Àpò èkó. Lubengi zonal chairman Awada. Deputy zonal chairman èló ní Lubengi àwọn onígbà láti ṣe. Ẹ máa kọ́ kalẹ̀ o. Owó náà wá gbà lórí mọ̀síwáàsí púpọ̀. Wọ́n ti ṣe wáàsí púpọ̀ láyé púpọ̀. Ikú dẹ̀tì. Àyèmọ́yé wáàsí mo ti ṣe jẹ́ ọ̀yọ́ owó. Èmi sì gbowó wáàsí. Nígbà tí wọ́n wá sọ́dọ̀ ọba mọ́bì lẹ́gẹ̀ẹ́ ní ìsàkẹ́sà ẹ̀ǹpìnà. Ọba ní wọ́n nígbà wọ́n máa gbé nínú. Báni. Ṣé yàrá? Yàrá 100 ló mú wa. Ṣé ìgbà ọ̀kẹ́rẹ́ àbúlé gbà ní? Ṣé ìgbà? MC Ayiwa Muslim MC Olúọmọ 500,000. Kéré dẹ̀ kọ́lọ̀ tó. Kí ló ṣàwọn èèyàn báyìí? Ẹgbẹ́ lọ tó 500,000. Ọba ẹni àdúrà lè ti púpọ̀. Ó ṣe kí ní kanjọ́ ní MC Olúọmọ. Kọ́lọ̀ má jẹ́ kí àpadà sí ikú ọba. Ẹ sàmì bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ sí wọn. Àwọn chairman wa ó kẹ́kẹ́ máa gbé kan wọn. Ó yá bravo 50K. Ogo. Aláàjì wa Suleiman ikú dẹ́tì. Wọ́n láwọn fẹ́ gbẹ́sẹ̀ ọjà ọ̀gá àwọn náà ní 300,000 naira. Ẹ̀láwọ̀ yẹn ti dákẹ́ fún. Wọ́n bá yín calculate. Ẹgbẹ́ ọlọ́wọ́ ọjẹ́ àrùndọ̀. Bàbá níbi tí ó yàn. 50,000. Bàbá wa MC sẹ́ẹ̀rí. Aláàjì Àdìgún wọ́n ti fowó bà mí dé láyé. Wọ́n lá ìsúnmọ́ mi láàrin ilẹ̀ sí láàrin ìlà. Lọ́ọ̀ máa wá sírí ẹwà mi. MC lẹ́mi gbogbo ló pè bá fẹ́ fún àtàláfíà. Lọ́ọ̀ máa wá sírí ẹwà mi nínú àwọn àṣírí ẹwà mi ló dúró ẹ̀. Ọba Mọ́bì Àdìgún ọmọ Kòfósì. Àtẹ̀mítà fún mi fóònù mi á ṣe. Ọlọ́pẹ́ fọ́nà wá ṣe kìtẹ́ àbábá nígbà yóò ṣe kìbá wọ́n ní kí ló wọ́n mẹ́kẹ́ sáwọn ń tẹ̀lé ní máa sẹ́ndì mẹ́sẹ́jì aláàmùlẹ̀ ní máa gbà ní ìgbà aláàtì. Ọba Mọ́bì wá fẹ́ràn pé ẹ ń ṣe wàhálà púpọ̀ àfáà mi tẹ́ bá ti lóde mo ti fọ́lọ̀ ẹ púpọ̀ ẹ̀gbọ́n ẹ̀gbọ́wó tẹ́ bá ti wọ́n ètè ní ẹgbàgbà owó ni àmì ìgbà sẹ́yìn tẹ́ ṣàdúrà ẹ̀ sì gbowó. Owó náà wá nínú kí n máa gbà báyìí. Èmi máa máa gbowó ni wọ́n máa kọ́mẹ́ntì rẹ̀. Ọ̀ya. Aláàjì wa Abdulrasheed Oyetola Limco chairman Awada. Ọ̀ya bàbá wa Miliki ògbádùn yín púpọ̀ bàbá yìí Miliki lóòótọ́ 50,000. Ògúnmọ́lá Awada. Ògúnmọ́lá ẹ máa bọ́wọ́ bọ̀ ọlọ́sì kúkú ṣe nǹkan mọ́sálásí lọ́wọ́ gbogbo ìdẹ́ náà ní mọ́sálásí ọ̀gá ní lọ́dà. Sẹ̀rẹ̀bá ní ìjọba lónìí. MC ẹ̀kọ́ tó rẹ̀ ẹ̀kọ́ tí wọ́n ń gbé ní. Wọ́n ní gbogbo wọ́n ti wọ́n bá páyà rẹ̀ mọ́sálásí ẹ̀kọ́ kó lọ àti gbogbo tí wọ́n ṣe.
àdìgún owó mọ́sálásí pọ̀ owó epo mi. Ibi tí wo lówó tó ti máa jẹ́ ìwà pé àṣetò lówó kò ní dáa fún ọ̀fẹ́ lòlòsì. Ìtẹ́ bá wọ̀ náà máa wọ̀ bẹ́ẹ̀ bá kú lẹ́kọ̀ọ́. Dìsáínà tó sẹ́wọ́n kú lọ́wọ́ mi lára tẹ̀lé náà. Ojú ìyá kan máa fún mi lásán. Ó wọ ọwọ́ mi ò sí. Ó wọ ẹsẹ̀ òní. Níjà òkúra nílẹ̀. Mọ́tò tó dá ní ló máa nà. Yé àwọn mọ́tò wèrè tó bí àpò ìlú. Náà kú sà. Wọ́n tó ní bẹ́ẹ̀sì tó sẹ́wọ̀n. Wọ́n ní gàgà mọ̀ tó ṣe pé fẹ́dà ni ọkọ̀ fún mi ní fẹ́dà ni ọlọ́pàá tó bẹ́ẹ̀ ọ̀gá ní àbá sí àwọn míì bí àwọn ọ̀jà bí àwọn ọ̀pẹ̀ sílẹ̀ náà ọmọ arúgbó wọn wọ́n sọ dúdú ó kàlẹ̀ àtàkì ní ẹni hà àwọn míì wọn yàrá bí ẹgbẹ́ ti ṣe pé ọkà yìí kọ́kọ́ rẹ kùsà àwọn lẹ́nu. MC ẹ̀jẹ̀ gbowó díẹ̀ lọ́wọ́ báyìí. Alájí wa Ògúnmọ́dédé àwọn ni pẹ́sẹ́ǹtì Bàóníà lábúlé àdó ọ̀yà 100,000 láàrin mọ́sílẹ̀ olùyẹ̀mọ́ tó gbórí ìgbẹ̀yẹsì. Wọ́n ní 250 yẹn ò tí wọlé bó fi ti máa sọ̀rọ̀ sókè. Ìbádé ní mọ́tò tó bá sọ pé kọ̀ wọlé. Ọgbà ìfọ́túnà. Sáàmà lọ Lípò Dẹ́pọ̀. Ọya.